gbogbo òdìdí ọba máa ń kó tọ́ọ̀gì kiri àwọn ẹ̀hàn náà àwọn máa pariwo lẹ́yìn olórí ọba dé olórí aládé dé olórí kiri kan wọ́n dé bí ìgbà tí wò jáde rí tẹ́yà bá tẹ̀ fẹ́ kàn bí ọ̀ni á kọ́kọ́ wò ó wípé báwọn náà ṣe ń ṣe. ẹ̀yin èèyàn ẹ wò ẹ wá gbọ́ nǹkan tí kábíyèsí yìí sọ nípa kábíyèsí Ọ̀wàdé wọ́n ní sọ yẹ kí odidi ọba aládé odidi ọba alẹ́ Yorùbá ká máa ṣe kí ni ká máa kó tọ́ọ̀gì káàkiri pé kí tọ́ọ̀gì máa tẹ̀lé odidi ọba ní ìlú tí ọba tó tiẹ̀ ti wá jẹ́ olórí ẹ wò ẹ wá lọ gbọ́ nǹkan tí kábíyèsí yìí sọ wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa ààrẹ Almaroof àti Awikoko ẹ wò ẹ wá lọ́gbọ́n kan tí kábíyèsí yìí sọ fún alára yín bìkọ́ tí n bá sọ ẹ ní gbọ́ understand mi dáadáa fúnra alára yín kẹfẹ́ tí ara yín ká wá fi gbé ìyàwó ọ̀rọ̀. ọba àgbáyé olórí ọba kóòtù òjire olórí ọba lórí gbogbo southern Nàìjíríà àwa dìsẹ́sọ̀lù àrówó epo àbí kíní kan bá lọ sí sọ pé kíní ọ̀hún epo àbá àríwòrà adébóge bá fẹ́ jalè agbé nǹkan tó yẹ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò ní nǹkan tí ìdùnnú àwọn ará Ọ̀yọ́ tó di bàbàrà fún ọ tẹ́yìn Ọ̀yọ́ empire àbí kí ló jẹ́ Ọ̀yọ́ legacy kìíní àti dandanrin ará Amẹ́ríkà yẹn náà tó máa ń tó bìlíìfù pé olóńgbò jù tó ń dẹ́jẹ́ pé olóńgbò jù bẹ́ẹ̀ náà ló gbé fọ́tò mi síta nígbà tó ń sọ wípé ọba ìwúrò pé ó máa kíní ni ó máa gbọ́n àbúrò mi ti sọ pé òun mọ̀ pé òun fún ní chance ó máa pé kíní òun ò tí fẹ́ dù wípé torí tó ń bá bẹ̀rẹ̀ sí í ṣe kíní pẹ̀lú ẹ̀ awọ kó máa jẹ́ mọ́ mọ́sà bó bá ṣe ń sọ lọ́wọ́ yẹn àwọn ìrandíran ẹ̀ ló máa wà ń kó mà èdè ṣèlú kí ló wà lẹ́nu wèrè tó mo fẹ́ bu àǹkómà ọjọ́ ọba láàbókè kókókó làbókúta ẹ̀rọ kúnná pamádà irúwà ò sínú ọkùnrin tí ẹnìkan lè máa sọ lórí kíní ibùdó wèrè wọn ní Dublin gan tó ń sọ pé ọ̀rọ̀ mi ò wọ́n ní fọ̀rọ̀ mi sílẹ̀ wípé títí tó jẹ́ pé ó máa destroy mi ilé ayé ẹ̀ ló fẹ́ destroy àtàwọn ọmọ ẹ̀ àánú àwọn ọmọ ẹ̀ ló kọ̀ ṣe mí torí ọwọ́ tó gẹ̀dẹ̀ bá gbé ààrẹ ló máa fi ń lù mo dẹ̀ rọ àwọn ará Ọ̀yọ́ ohun tí ò ní jẹ́ kí ẹ máa pè gan ọba Adéyẹyè Ògúnwùsì mọ́ Ọlọ́run ní gbé báyìí o ẹ máa pè gan ó dẹ̀ máa lọ sókè ilẹ̀ lè máa wà ẹni bá ti ń pẹ́ gèèyàn definitely ilẹ̀ ló wà ẹni tó wà lókè ò lè pẹ́ gan ẹni tó wà nílẹ̀ èèwọ̀ ni so bẹ́ẹ̀ ṣe ń pẹ́ gan wọn yẹn Ọlọ́run á máa fún yín ṣe Awikoko sálọ bí kẹtọ kí ló fẹ́ sálọ fún èyí lọ́rọ̀ Awikoko lẹ́nu ni ibi ọ̀rọ̀ Awikoko bá ti ń sọ̀rọ̀ ẹ máa dẹnu lẹ̀ ni èwo ló lọ́rọ̀ Awikoko lẹ́nu ni gbogbo yín ẹ̀mọ̀ tó fẹ́ máa búyàn lọ èébú nìkan lẹ́mù àtẹ̀pẹ̀ ó tán ẹ̀yin ẹ̀hàn náà ẹ̀yin ẹni tábàtà káfíńrẹ̀ èbù olóko nǹkan ọdún ọ̀rọ̀ yóò lè dùn ẹnì kankan because ìbàjẹ́ èèyàn lè wá kiri títì ìbàjẹ́ ẹni tọ́lọ́ ò bá dẹ̀ bàjẹ́ táyé ń bàjẹ́ ara ẹ̀ ló ṣe ọba Adéyẹyè Ògúnwùsì kò ní tẹ́ni kankan rù kò dúró ní dúró pé bóyá kéètè yẹn kankan bàjẹ́ kò dẹ̀ ní ẹnìkan lára kò dẹ̀ sẹ́ tó wọlé ẹ̀ tó bẹ́kún wọlé ẹ̀ tí ò bẹ́rìn jáde òun ò sí nínú ní ọba tó ń lù yẹn pa o pé wọ́n fíṣítì èèyàn àwọn sọ pé kinní kan ọbọ̀ síta olùbàbọ̀ ní bàbá tó fi rí bọ́lẹ̀ látòrí stẹ́ẹ̀sì wọ́n mú dírẹ́fà wọ́n lù àlùkì wọ́n lọ fún lọ tì mọ́lé wọ́n tún ní ká ti bàbá yẹn náà mọ́lé ní àwọn DPO yẹn ló lo discretion láti sọ pé pẹ̀lú ẹjọ́ tó bàbá yẹn ro òun ò lè tì mọ́lé kó padà wá láàárọ̀ ọjọ́ kejì fífílẹ̀ tó fi bàbá yẹn lẹ̀ bàbá yẹn ò lọ ṣẹ̀kọ́ tó fi jáde láyé Ọlọ́run ló mọ tán fi lù torí àwọn gbogbo òdìdí ọba máa ń kó tọ́ọ̀gì kiri àwọn ẹ̀hàn náà wọ́n máa pariwo lẹ́yìn olórí ọba dé olórí aládé dé olórí kìíní kan wọ́n dé bí ìgbà tí wọ́n jáde rí tẹ́lẹ̀ bá tẹ̀ fẹ́ kàn bí Ọ̀ọ̀ni á kọ́kọ́ wò ó wípé báwọn náà ṣe ń ṣe é ń jọ tí yẹn náà ìbéèrè tó fẹ́ tó ní pé a ní àjíṣe bí Ọ̀yọ́ náà rí èrò ilé tó wà mẹ́ẹ̀ wàrà Ọ̀yọ́ ni orí èjì ṣe bí Ọ̀yọ́ kankan
nígbà tí wọ́n fẹ́ máa ṣe bí Adéyẹyè Ògúnwùsì ọgbẹ́ èèyàn ń lo ọba Adéyẹyè Ògúnwùsì alágbádá wọn á fi bò á jókòó ẹ̀yìn múdà síkí ọ̀pá mẹ́ta ẹ̀mí ń bo òkìní ẹ̀kọ́ bí èèyàn dáadáa létà lọ́jọ́ ètò lọ́ra gbádá Ṣàngó rẹ́ẹ̀dì látún ṣe àwọn akáwọn tó jìbì mẹ́rin kan sẹ́yìn pé àwọn náà fẹ́ máa pariwo tẹ̀lé bí ọba bí ẹni tí ìjálá ọ̀ni ìyẹn bó ṣe sọ ohun tó ń sọ ní mínì oníbọ̀ ṣe ń ṣe nílẹ̀ Yorùbá ẹ̀yìn náà ṣe èyí wọn kó tọ́ọ̀gì sẹ́yìn tí wọ́n kàn ṣe kú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ àwọn máa na àwọn ọmọ agbájá Awikoko agbájá ẹ̀ ní ìlú Màkàmá ẹ̀dẹ̀ fẹ́ lu ọmọ lọ́mọ wọn fẹ́ nà lóògùn wọn ní kàn lọ pé tí wọn ò tí ì gba lórúkà ní ẹ̀mọ ìmájì ọba aládé mo rọ ọba Akíìmù àbíkíníjẹ agogo ìjà sórúkọ ń ròyìn ní agogo ìjà ṣé ìjà lọ́jà lórí ọba náà ni àbíkọ́ látijọ́ ti dé orí oyè náà àárín kankan àárín kókó kan ju ọ̀rọ̀ wàhálà ẹ̀ lọ ẹ̀sọ́ kí gómìnà wa kọ́ àfin fún yín ohun tí ọba ti sọ Adéyẹyè ọba Adéyẹyè akọ ẹ tó yẹ kó súnmọ́ a ń sọ fún mi pé kó má súnmọ́ kó má bá takàn gbò òun náà gbọ́ mo tètè rọ kí ọjọ́ tó lọ kó mu níbi tó ti yẹ kó mu bó bá dé ọ̀dọ̀ kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì ní ọ̀la àgbà tọwọ́ tẹsẹ̀ àtúnṣe pàtí àtúnwẹ́kọ̀ọ̀mù ìgbìgbà tí ọmọ onínàkúnà tó sọnù tó lọ tó padà dé bẹ́ẹ̀ ló sì máa wẹ́kọ̀ọ̀mù ẹ̀ gbogbo tí yóò dẹ̀ ní láti jẹ́ gbogbo ènìyàn máa ṣe fún kí láti sọ nípa ẹ̀ so ìbàjẹ́ tó ń ṣe yẹn kọ́ máa ṣe lọ ọba Adéyẹyè kọ́ ló ní screenshot yẹn òun ẹ̀kọ́ ló ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan. Ọ̀yọ́ ó nídìí improvement. Àwọn gbajúmọ̀ Ọ̀yọ́ wọ́n ń fẹ́ ìlọsíwájú Ọ̀yọ́. Inú wọn ò dùn, wọn kò lè sọ̀rọ̀ ní. Ní last video tí mo ṣe mo ní ó kan àbí 19 dolówó ní bó kan ṣe mo ní kò lè di 20 naira. Eléyìí tí ọmọ Ọ̀yọ́ tó fi lọ sí Sókótó tó ń lọ lọ́rin a ní ẹni tí ẹ̀ẹ́dọ́ bá ní kó wá sin Ọlọ́run tó lóun ní sọ òrìṣà tí òótọ́ Ọlọ́run ló máa sìn gbogbo àwọn tó lọ ń bá ìkòsẹ́ tó tó wọ̀ ní nínú gbogbo wọn. Ok káyọ̀ sọ wípé nígbà tí ó ṣe pé oníjà pẹ̀lú Ọọ̀ni bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òun ṣe coronation Ọọ̀ni ọgbẹ́ra wọn dìde olórí aládé wọn wá síbẹ̀ pé ẹ̀tì ẹ̀tọ́jú wọn tẹ́ recognize wọn bó ṣe kẹ́ recognize wọn ò bínú ṣé the following week ìdíje bẹ̀rẹ̀ yẹ kókó gbà lọ kókó fi bẹ̀rẹ̀ ìrìn àjò nígbà tí Ọọ̀ni bá jẹ ọba wọn ò fi gbogbo yẹn ṣe ọdọ̀ yọ Ọ̀yọ́ náà kọ́kọ́ lọ nígbà nígbà tí ọba Lámídì gan rí wọn ojú tì pé pé àgbàlagbà máa jẹ́ o pé kábíyèsí bá gbà hàn àwọn inú wọn dùn ọjọ́ yẹn wọ́n gbà wọ́n lálejò. Eléyìí tí dídájọ́ supremacy kiri títì empire ẹ máa jàgbọ̀n léèṣẹ́ lọ́bẹ̀ empire tó jẹ́ pé olè náà fi ń jà nígbà tí pẹ̀sẹ̀ntà kan ní pé kí lọ wo mímì kí lórúkọ Àtìbà pé kí lọ wo orúkọ yẹn ní orí Google nígbà tí mo Google Àtìbà mo rí pé wọ́n ní wípé kidnapper olè
wípé iṣẹ́ tí ó yàn láàyò ń tiẹ̀ ni ẹ máa sọ pé odidi bàbá èèyàn kan abájọ nígbàdàn ní Aláàfin kọ́ ilé Odùduwà mo rò pé nǹkan tí Aláàfin náà wò ní ẹjọ́ òbí lè lọ́wọ́ kọ́ ilé Àtìbà tó jẹ́ bàbá wọn tó dá Ọ̀yọ́ sílẹ̀ bẹ̀rẹ̀ eléyìí tó fi kọ́ lè gbé ilé Àtìbà mo expect tó yẹ kó kọ́ mo lè sọ pé náà tó bá fẹ́ kọ́ Ọ̀jájá Palace ayé ẹ̀ ti yọ ohun tó bá ti mú tó kọ́ Odùduwà Palace ó gbọ́dọ̀ kọ́ Ọ̀jájá Palace torí Ọ̀jájá ní àrólé Odùduwà tó akọ́ Ọ̀jájá Palace wọ́n á dẹ̀ bá kó àwọn drinks wa Ọ̀jájá cola Ọ̀jájá Fanta Ọ̀jájá orange Ọ̀jájá gbòkínì ẹ̀ Aláàfin wọn fún ní distributorship rẹ̀ tó kó náà máa kó bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn torí Aláàfin tó bá ti ẹ̀ gba distributorship yẹn ó dà pé ìjà supremacy yẹn wálẹ̀ díẹ̀ abisi ìyàwó gan abisi ṣùgbọ́n àwọn ará Ọ̀yọ́ lè máa wò pé bóyá bí sọ́ọ̀tù tàbí pé kí ni nǹkan tí kábíyèsí míì pé ṣé kí Aláàfin gba distributorship drinks Ọ̀jájá drinks á gbà ara nǹkan tí kábíyèsí wà fún nìyẹn kò dá fún rẹ̀ nìkan ó dá fún gbogbo àwọn ọba èmi gan máa gbà so Aláàfin náà gbọ́dọ̀ gbà torí ó gbọ́dọ̀ kíkù ara ẹ̀ bísí gbogbo ìjà ìbò òjìyẹ ìbò òjò ẹ̀yẹ́páyà kankan yẹn àìníṣẹ́ lọ́wọ́ ni gbàdí gbọ́dọ̀ wò pé ọ̀rọ̀ yóò jẹ́ lógún wípé à ń tún yìí ṣe yẹn ò jẹ́ lógún wọ́n àti odidi ọba bá jókòó tó ń sọ wípé àwọn ọba kan gba ọba kan ní pálí ṣé onírin lòun tọ́bọ onírin ní ohun àbí nígbà tí Ṣèyí Mákindé fún sátífíkẹ́ẹ̀tì orí irin ló kọ́ sí fún èèyàn fún wọn pálí ẹgbẹ́ fún wọn náà fún àwọn yẹn ẹ̀mí ọmọ ibi tí wàhálà wà ṣé ó tiẹ̀ yẹ kí ọba aládé first class ọba kó sọrú nǹkan bẹ́ẹ̀ jáde lẹ́nu tó lè jẹ́ wípé àwọn yìí náà àwọn náà ló máa kó ló máa ṣúgbà ẹ̀ tó jẹ́ wípé kò yọ ohun kankan kúrò lára ẹ̀ wípé ó jẹ́ ọlọ́yọ̀ ọ̀fọ̀yọ́ kò gbé ẹ léwu ẹ bá mọ iye ọba tó wà ní ọ́ndà Ọ̀ọ̀ni ìrìṣà ṣé Ọ̀ọ̀ni kọjá lọ lẹ́bìí wọ́n sọ wípé àwọn ọba tó wà ọba ti pọ̀ lọ́dọ̀ kábíyèsí pé iyì rẹ̀ ò sí bẹ̀ mọ́ gbà yẹn ní ibi wọ́n ṣẹ̀yẹ̀ pọ̀ sí gbà yẹn làwọn èèyàn ṣẹ̀ mọ̀ wípé rúlà ní ọkùnrin ẹni tó lè rúlù yìí òun ní ọkùnrin nígbà tí èèyàn bá lè kọ àdúgbò ọba bẹ́ẹ̀ jọ tó dẹ̀ tí gbogbo wọn dẹ̀ ń dùn sí yóò tí rí ọba kan nínú gbogbo ọba tó wà nílé Ifẹ̀ kingdom tó lè sọ wípé inú kábíyèsí bí òun torí kíni wọn á bí pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yìn tí èmi ò tí rí ọba tó ń fún ọba ní owó kábíyèsí ni mo rí tó bá wu ọba kan tó yẹ kó bóyá ó kù díẹ̀ káàtó à ń gbé mọ́tò fọba àádùn lówó gbàlejò wá sọ́dọ̀ wọn á fún lówó bọ́bàjù wá sọ́dọ̀ wọn á fún lówó tó kí là ń sọ ìfẹ́ yẹn ló yẹ kí Aláàfin kó fi kó àwọn tí ẹjọ́ ìṣe pé ìjọba máa pẹ̀ gan àwọn tó kù ẹ̀ àwọn kan Ọ̀yọ́ Mèsì èwo ní Mèsì èwo ní Mèsì èwo náà bá sọ̀rọ̀ tí òfin yẹn létí ni ọmọ wọn bá sọ pé bó ṣe ṣe ọ̀kẹ́ torí mo wo ìkànnì ọmọ àwọn arákùnrin ará Ọ̀yọ́ kù tó máa ń sọ̀rọ̀ tó bí lóko ló mọ̀rọ̀ sọ jù olù ń gbọ́ jù lọ́yọ̀ọ́ nígbà tó bá dé pé wọn ń ṣe bẹ́ẹ̀ ní ayé àtijọ́ wọn ò dẹ́ ń ṣe bẹ́ẹ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́ rí ni pé gbogbo àwọn tó fún ní oyè tó fi sọ̀dọ̀ba yẹn pé kán lọ gbé sílẹ̀ pé ṣé èèyàn máa ń gbóríire sílẹ̀ ni ọ̀rọ̀ gbé ní fábílì tí wọ́n bẹ́ẹ̀ náà máa fi dọba lálejò wọn náà máa jọba nígbà tó bá yá ọjọ́ iwájú ọba tí wọn náà gbóhùn ó lè dábàá ní pé
bá ń ṣe láyé àtijọ́ nǹkan tí àti bá ibi tó pọ̀ lórí ẹ̀ dé òun ni nǹkan tó establish ju pé dídẹ̀ ló establish náà ni ogun náà lọ́ máa kẹ́rù ẹ̀ lẹ́rù kan lọ́ máa pa àwọn èèyàn lẹ́rù wọ́n máa takò yìí wọ́n máa ṣe kò tó mọ̀ nìyẹn. Nígbà tí ayé tẹ̀ tó ti kọjá kúrò lọ́dọ̀ tí wọ́n ayé ti kọjá kúrò wípé ọba kan ń pàṣẹ pé kán lọ gbórí èèyàn wá. Bẹ́ẹ̀ ọba kan bá ní pàṣẹ ní ìwé kán gbórí èèyàn wá orí tiẹ̀ náà wọ̀ ńlẹ̀ ni níwájú ìjọba torí pé ayé ìjọba la wà. Ìjọba ni ó ń ṣe alákòóso. Ọba sẹ̀rẹ̀ ní eléyìí tí ọba Adéyẹyè Ògúnwùsì jẹ́ chairman náà ló sẹ̀rẹ̀ fẹ́ tó wípé bí wọ́n ṣe máa recognize àwọn ọba nínú system ìjà táwọn ń jà iṣẹ́ tó ń ṣe ni òjò dẹ̀ yẹ kí Aláàfin kún wọn lọ́wọ́ kan lè rí ṣe pé ẹnìkan ìjáwádé ẹ jẹ́ kí èmi náà kí lẹ lè rí kí mo lè rí ṣe ń bẹ̀. Wọ́n ṣe ẹ̀ka jókòó sí ibì kan nínú ilé ẹ̀ àbí ní pálásì ẹ̀ kó jẹ́ wípé kò sí nǹkan tí wọ́n fẹ́ máa sọ bẹ̀ ju ọ̀rọ̀ àgbà aládé lórí aládé gbogbo lórí kíní kan gbogbo. Ṣé Ọ̀yọ́ la kọ́kọ́ dá ní ká tó dáfẹ̀ àbí bẹ́ẹ̀ la kọ́kọ́ dá? Ṣé ó pọ́sibù kí bàbá sọ pé ó dọwọ́ ọmọ Ọlọ́run? Ṣé ọmọ máa ń pìtàn bàbá ẹ̀ ni àbí bàbá ló máa pìtàn ọmọ? Òun tí bàbá bá fẹ́ kọ́ ọmọ ń pa ni bàbá ló máa sọ fún un ìṣọmọ ló máa pìtàn bàbá. Ọ̀yọ́ gbogbo tọ́yọ́ fi wà bẹ́ẹ̀ sí 500 years ages ni ìfẹ́ ti wà. So èmi ló Aláàfin kọ́ sí jẹ́jẹ́ o wọ́n lè ṣe wò ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tí ò yẹ kó jáde lẹ́nu wọn ni pé so lẹ́ẹ̀kan sí náà gẹ́gẹ́ bí mo ṣe sọ kí lórúkọ ẹ̀ àyè wà fún leadership drinks ọ̀jájá drinks a nítorí ìṣù mẹ́jọ bàbá àgùnwọ̀ Ọ̀yọ́ lásán ẹkọnọ́mì Ọ̀yọ́ máa dúró ó máa boost up agbára Ọlọ́run Aláàfin wọn ṣe wọn gẹ́gẹ́ bí mo ṣe mọ kábíyèsí bí ó gẹ́gẹ́ pé wọ́n kó owó wá wọ́n lè gbé fún ọjà kìíní control price wọ́n bá dàtẹ́ kọ́ kówó padà so díẹ̀díẹ̀ gbogbo ìṣàkóńlẹ̀ ìjà kìíní ìjà ìgbòho ayé ìsúnmọ̀ mi ò sí mọ́ ìjà ìdílé ìsúnmọ̀ mi mọ́ bísínẹ́sì ni kan ṣe òkè náà ṣe dandan kan dá bísínẹ́sì lẹ̀ níbẹ̀ yẹn nígbà tó lọ́ọ̀ ti ṣe olórí tó lè dá sílẹ̀ tó ń dá gbogbo ẹ̀ sílẹ̀ kó gbárùkù tí ká máa gbọ́jà tó Ọláàfin gbogbo wọn ṣe o Ọláàfin náà ṣe tó mo dẹ̀ rọ gbogbo àwọn Ọ̀yọ́ lẹ́sì kan gbadé àjẹ́ apẹ́ lórí ní o ọlọ́jọ́ ọ̀fọ̀já àjẹ́ apẹ́ lórí ní o ẹ̀ẹ́dìpàdé ẹ̀ ní fi adé yẹn pìtàn ìta ayọ̀lẹ̀ máa fi pa ìrandíran yín náà ló wọ́n máa jẹ ọba yìí lọ ọmọ yín ìrandíran yín bẹ́ẹ̀ agbára Ọlọ́run kò ní sí ìdákulẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní ṣétì ọ̀já náà dìde òun náà wà lára olúùlú agbára Ọlọ́run tó ọ̀dẹ̀dẹ̀dẹ̀ súnmọ́ bàbá wa ọba Adéyẹyè Ògúnwùsì ọ̀já jáde second òní bàbá gbogbo wa mo fẹ́ ọlọ́jà mo fẹ́ kẹ́ súnmọ́ wọn dáadáa ẹ máa sọ wípé bóyá kìíní kan wọn á gba ìtọ́wọ́ tẹ̀sẹ̀ kẹgbọ́ tó ibi gíga láyé yín o ibi gíga náà dẹ̀ máa gbé yín lọ lágbára Ọlọ́run ẹ̀ẹ́dì ṣétì o tó bá tó di ìjọ Wednesday àtún gbara wa níwọ̀nyí ẹ ṣe. mo kí gbogbo ẹ̀yọ́ ọmọ kóòtù òjíire ṣe dáadáa ni mo bá yín àkúgbójú ọjọ́ ṣe rí tó tún gbé mi dìde lẹ́yìn ní gbogbo nǹkan tó ń jà rẹ̀ lórí
social media concerning Kimichi tí VDM gbé screenshot ẹ̀ jáde. Mo bá má tún sọ̀rọ̀ ọ̀tún tó jẹ́ kí n sọ̀rọ̀ ni pé ṣé Ọ̀yọ́ legacy àbí nǹkan kan tó gbé nǹkan kan jáde wípé Ọ̀yọ́ empire tó gbé nǹkan kan jáde wípé Awikoko ti sá lọ wípé kábíyèsí pé mo ti rí pé ó ti fẹ́ sọ̀dọ̀ rẹ̀ gan inú wọn ti ń dùn torí ìbàjẹ́ làwọn wáyé wá ṣe àbùkù rẹ̀ ní wá olórí burúkú gbajúmọ̀ làbùkù wọn wá kiri nítorí ẹ̀ làbùkù ṣe kan ọba wọn bẹ̀ torí mi ò sọ pé kí ni ọkọ̀ gbajúmọ̀ làbùkù wá kiri títì ẹ̀ta yìí ẹ̀ ti dáa. Ok, kí n tó lọ sórí nǹkan tí ó wà lórí nẹ́ẹ̀tì mo kàn fẹ́ sọ nǹkan kékeré kan. There was a time tí lady kan pè mí ní London ó ní kábíyèsí fẹ́ fẹ́ òun pé àwọn máa ń sọ̀rọ̀ ní àlálẹ́ pé but ó ní nǹkan tó ń ṣe pè mí ni pé nígbà tí kábíyèsí sọ wípé kó wá sílé pé tó bá délé ó ra tíkẹ́ẹ̀tì pé tó bá délé wá àwọn fún ní owó tíkẹ́ẹ̀tì òun onígbà tó máa ń bọ̀ náà kó ń bá ra Rolex náà onígbà tó lọ ná Rolex ó ní £5,000 £10,000 bó ṣe lọ nìyẹn nígbà tó ti fẹ́ rí olówó àwò pé ṣé kábíyèsí lè máa tọrọ nǹkan lọ́wọ́ obìnrin onílò ṣe pè mí wọ́n bẹ̀rẹ̀ pé bí aago mélòó ni ẹnìyẹn máa ń bá sórí bí wọ́n á ní ẹ̀ ló máa ń bò ń sọ̀rọ̀ mo ló dẹ̀ sọ pé kábíyèsí ọ̀nílò ọ̀ní ọ̀fífẹ́ oníbẹ̀ẹ́ ni ókè mo ní tẹ́ni yẹn bá ti pè é kó lo other phone láti fi pè mí so kó fi sí speaker mo ní àdàbẹ́ ni pé èmi ni mo pè é ohun tí ẹni yẹn máa ń sọ màá máa gbọ́ nǹkan tó tèmi náà bá sọ á gbọ́ nígbà tó di 1:30 or something ló bá pè mí ó ní kábíyèsí ti pé òun wà lórí àgbo fi second tó ní sí speaker ẹ máa sọ̀rọ̀ lọ wọ́n sá ń sọ̀rọ̀ òun gbọ́ gbogbo nǹkan tó ń sọ so wọ́n ní pé ẹ̀mí kọ̀ọ̀kan mi mo ní ẹ̀lò ó lẹ́gbọ́n mi kíní kan kábíyèsí wà ní orí aago ó ní kábíyèsí wo nìyẹn ó ní Ọ̀ní ọ̀fífẹ́ mo ní táìmù yìí mo ní ó ní ẹ kí wọn mo ní ẹ̀ka lẹ́sà o ẹ̀ka lẹ́ àná mi o nǹkan mo ní ẹjọ́ mo ní kábíyèsí wo lẹ́yìn wọn ní Ọ̀ní ọ̀fífẹ́ mo ní kábíyèsí o bàbá kìnnìkan àṣàjọ ń dàgẹ̀ lọ pé kìnnìkan mo ní bọ̀ kábíyèsí mo ní ṣé kí n sọ́ọ̀kì mo ní ṣé ẹ lọ pè ní yàrá ni àbí báwo oníkìlódé mo ní bìkan èmi wà ní pálásì àdẹjọ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé bó ṣe gbọ́ pé mo sọ ìyẹn báyìí ó kẹ́lẹ̀ gbàgbó lẹ̀ àpètì ibẹ̀ ni mo ti lọ ọmọ yẹn máa ń kó bá mi sí ṣọ́ọ̀dì gbogbo ọ̀rọ̀ dájú jọ sọ nǹkan kan kó sẹ́ẹ̀dì gbogbo ẹ̀ sí mo sẹ́ẹ̀dì ẹ̀ sí kábíyèsí ìkan nìyẹn o. There was another lady that came to me again ọ̀rẹ́ mi ni òyìnbó ni half caste ni bàbá ẹ̀ ní ọmọ Ìjẹ̀bú òyìnbó nìyẹn mọ́kàndínlé ẹ̀jọ́ kan ló ó sàn ṣe bí igi kìíní oníkílódé ó ní òun àti ọba Ẹ̀gbá báwọn jíjọ ń sọ̀rọ̀ pé ọba Ẹ̀gbá ló láìpẹ́ ọba Aláké pé ó dẹ̀ ní pé òun fẹ́ má rí òun pé kìíní kan lódà ni èmi pẹ̀lú ẹ̀ wá lọ sí ìlú kan mo ti gbàgbé orúkọ ìlú yẹn very close to Luton bí kọ́ọ̀lù kábíyèsí yẹn ṣe wọlé ní wá ní kábíyèsí náà ló pé inú ẹ̀ máa ń dùn tí wọ́n bá máa ẹni yẹn sọ̀rọ̀ wípé kábíyèsí nǹkan kan wọ́n bá dìjọ sọ̀rọ̀ máa ní kó gbàgbé fún mi mo ní kábíyèsí ẹgbẹ̀lẹ́ sáà pé kí ní pẹ̀lú ọlábúrò mi ní ẹgbẹ́ fẹ́ òun níbẹ̀ ni
mo ní òkè mo ní wọ́n bọ̀ ní Nàìjíríà ní next week mo ní tó bá ti dé Nàìjíríà mo ní wàá wá sí palace àwọn olùkọ́ sí palace kò sí problem kan so wọ́n ní wípé kí mo ní èmi àtàbúrò mi láti jọba wá wọ́n ní pé kó bá ra nǹkan kan bọ̀ mí ò rántí nǹkan yẹn mo ní ojú gbọ́ so gbàgbé di bí third day mo ní kó pè pé èèyàn kan ń bọ̀ Nàìjíríà òun máa fi kíní yẹn ràn pé àwa fò ní palace olùdókòwò gba lọ́jọ́ mi à pé ẹni yẹn ti wà lójú ọ̀nà wọ́n bọ̀ ní palace ọ ní pé kẹ́ni yẹn tó kó má wọrí pé kan nínú àwọn gáàdùn àwa gbà lọ́wọ́ ẹ̀ mo ní ó dé bẹ́tà kó fún yín gangan mo nígbà tó bá fún yín á lè tún jíṣẹ́ mi fún yín kó dẹ̀ bá yín ya fọ́tò mo ní wájú bá yín fọ́tò ó jẹ́ ìyàwó òun dáàtò ní àbí pé mo ní àrà dáàtì báwo ẹ̀yin dídá aláké ní èdè dáàtì mi kí n má fọ ọ̀rọ̀ gùn bí bàbá ṣe sápò lórí fóònù yẹn ìyòǹgbò lọ ìbá sọ fún yẹn mo ní tí bá sọ fún níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tálákè kọ́ ló ń pè mo ní mi ò ní dùn mo ní so mo ní bí ó ṣe mọ̀ fúnra yìí lónìí so àwọn obìnrin yẹn àtàwọn ọkùnrin kọ̀ọ̀kan ọtí máa ń ti set Facebook profile lórí ìjọba tó bá fẹ́ fi jìbìtì ọba Obat akéròtàn ọba akéròlókè Ugbo ọmọ Vincent many ladies mo mọ̀ yẹn kan náà London again tó wá sí Nàìjíríà tẹ́lẹ̀ sẹ́yìn tó yẹ pé nígbà tó dé ọlọ́wọ́n aṣẹ orò bíi kíní for 7 days kó tó di pé kábíyèsí lè yọjú sí kó tó lè lọ sí palace òun náà tó fẹ́ di olórí gbogbo tó ní kó ṣe almost £10,000 oh no £12,000 lágbà lọ́wọ́ ẹ̀ bá ti ní kó ṣe lè kọ́mí lè wá kékeré kan pé kábíyèsí àdúgbò sọ̀rọ̀ wípé máa ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀ kó wọ́n fún ọ pé gbogbo ẹ̀ ló máa fún padà máa fún lówó ẹ̀ padà òun náà fọkàn sí nígbà tí ó fi máa mọ̀ kó ń gbà wọn. ó lọ́jọ́ méje yẹ pé ní inú ìyẹ̀wù nígbè náà gbé ìyẹ̀wù tán ti ní wọ́n máa gbàgbára kábíyèsí ìlẹ̀kẹ̀ tó fẹ́ fún gbogbo ẹ̀ oníjọ́ kejì jẹ́ pé fẹ́ẹ̀kì ni wọ́n wò lè lọ pálásì kankan oníjọ́ kejì náà dà sí rọ́ọ̀fù fún ó ṣàmọ̀ṣá pé iná ti ba òun wà so àwọn obìnrin tó lè sọ nípa nǹkan yìí pọ̀ and secondly nǹkan tí lady yẹn kọ gan mi ò rí nǹkan bàbàrà nú ẹ̀ but ayé máa fẹ́ twist nǹkan sí nǹkan ó kẹta máa yíyàn gan wípé nǹkan tó ń ṣe so tí fẹ́ dàgbà máa sọ wípé òun ò lè níyì lọ́wọ́ òun ló jọ ọmọ tó dìjọ dàpọ̀ ọ̀rọ̀ kábíyèsí ò sí lẹ́nu kankan nú wọn kí ni nǹkan tó wà lórí nǹkan tí ó sọ di bàbàrà tó ń pariwo kiri títì fún bó o bá jẹ nìyẹn lójú òòjọ́ lójú nìyẹn kò fẹ́ rí ẹ nìyẹn ìyẹn ò mátà tí Ọọ̀ni bá dẹ̀ fẹ́ rí Ọọ̀ni fẹ́ rí ni Ọọ̀ni ò dẹ̀ sọ nǹkan kan Ọọ̀ni nìkan ló kọ́ kì í ṣe kíní Ọọ̀ni ni so ọba Adéyẹyè Ògúnwùsì can never descend so low láti máa ṣerú nǹkan bẹ́ẹ̀ àwọn ìyàwó wa tá a ní pálásì kò sásàkùnú wọn àti ní dókítà la ní lọ́yà la ní gbogbo ẹ̀ kò sí àṣàkù nínú wọn ta ní àwọn ilé ìfẹ́ máṣọ pẹ̀lú kò sẹ́ tó lè máṣọ pẹ̀lú nínú gbogbo àwọn ilé so tá a bá ń sọ̀rọ̀ obìnrin à ń sọ̀rọ̀ obìnrin gidi kì í ṣe pé kí ni mi ò lè blame ọmọ yẹn torí nǹkan tí ẹni yẹn kọ́ sí tó forúkọ Ọọ̀ni kọ́ sí kì í ṣe kan burúkú ẹni yẹn náà fẹ́ òun náà fẹ́ jẹ́ kí lórúkọ VDM kó mọ pàtàkì Ọọ̀ni pé irú òun nígbà tó ti di ọba láyé. ìdí ẹ̀ ló ń bí. ọ̀rẹ́ mi ọkùnrin ó ṣẹ̀ṣẹ̀ gba 40 million lọ́wọ́ ọmọ ẹni ọwọ́ mẹ́rin bẹ́ẹ̀ ni mo sọ fún yín 10 million lọ́wọ́ kan ó ṣẹ̀ṣẹ̀ gba 40 million ní ọwọ́ ẹ̀ ó tọ́ ni mò ń sọ fún yín sẹ̀. ọwọ́ kan 10 million ó lè lẹ́ àwọn èèyàn ń jà ní iṣẹ́ ò lọ ń ṣe. nọ́ọ̀sì ni náà. 10 million ọwọ́ kan máa lọ wáṣẹ nọ́ọ̀sì ṣe. ọwọ́ mẹ́rin ló mú sẹ́ ọwọ́ mẹ́rin. Okay. ọwọ́ mẹ́rin ẹni tó bá tí wọ́n pé ẹni tó ti dàgbà
tí ò ní nǹkan tó fẹ́ tí ò ní bùkátà tó ń gbọ́ àwọn ọmọ ìwà àbí kò sẹ́ni tó yọ lẹ́nu. All right, ẹ jẹ́ ká máa gbọ́ lọ́nà. So I'm going to clarify ni pé so kò sí irú irọ́ ló ń pa fún yẹn pé kìíní. So ẹ jẹ́ ká máa gbọ́ lọ. In the past, I've had experience like this that made me feel scared of dealing with people because there was a time I actually gave money out to people for my adjust community. I even used to give loan. Some of them collected the money from me and didn't pay. That time, I'm not even an online person. Ó ti di nepo nìyẹn àbí kí ló pè tí ìyá Àṣàkẹ́ ní òun lọ fẹ́ yáwó òun lọ yá nepo fọmọ òun nígbà tó fẹ́ lọ sí Àṣàkẹ́ láti lọ sí London. So wọ́n náà ń ṣe nepo ó lóun máa ń yáwọn èèyàn lówó owó napo àbí kílẹ̀ máa ń pè napo àbí so wọ́n náà máa ń yáwọn ó tún lóun máa ń yáwọn èèyàn lówó nínú owó àjọ alájọ. owó àjọ tó gbà yìí ló kó lọ́nà àwọn tó gbà lọ́wọ́ yìí ló kó sí. Ó fọdọ̀ Yábọ̀ ló kó fún ó fẹ́ ṣàlàyé fún wa dẹ́gẹ́ àmàgbọ́. And I tried my best going to the police station, but everything ended up on me. I was arrested. I started paying money back to the length where I can't even pay everything. I had to leave it. Yes. And I vowed today that I would never in my life go back into a just business again. But at the long run, some members that the Ajo has been very helpful for, they came and said, you cannot just stop this Ajo like this. As their word, Yoruba will say, they said, Ibite your battery shubu, Ibeno your man back okay. That was their word there. And I started back. Say, okay, maybe I will not start with many, I'll just start with little people. Then I started doing it because, in all honesty, the Ajo has been very helpful to people, and in fact, I have never been benefited from the Ajo as people used to benefit from it. Because whenever it gets to my turn to collect money, I'm either using the money to pay back people's money that people's defaulters' money. But if truly you have not had it good, so what you about trying me to buy you will have stopped. You said you have done it in the past and it didn't work out for you because by the time that's then why are you still doing it? That's a lie, Mutsun. I need to cover up for people. I will never use my own Ajo to do something for myself. That has been the experience so far. I am saying the truth. So that was my experience in the past, and that was what made me, at some point, I had to register the community because during the time when I was arrested, my lawyer asked me, because the lawyer that got involved then was like, okay, why would you be doing this kind of business and you will not register it? So when the members came back and they were like, okay, you have to register, you have to start a job again, I was like, okay, maybe I should register, which I did. I did CAC, I did everything, and that was how it went. So during the time, I actually got to be, there is a rules and regulation on the community in which I'm going to paste everything up here. So the rules and regulation states that you must pay before the time frame, or you pay on the time frame. You must not default. And if there's any reason why you have to default, it has to come from the admin must be aware. And that was how we've been doing it. These people that came online to report me to somebody that brought the topic online to social media has collected money from me various of times, which I'll be pasting the receipts also in these videos. I would like you all to watch this video to the end for you to actually understand how everything started, what prompted this whole thing. You have said it 100 times. Listen, I want you to watch this video to the end. You are almost at the end. You have not said anything. Ju gbogbo nǹkan tó ti sọ lọ, oníyàn kan, kìíní, ẹjọ́ kí ló ti sọ? Try and watch it to the end. Okay. Bóyá ìmọ̀ sọ fún wa bí Ìyábọ̀ Òjó ṣe gbowó lọ́wọ́ ẹ̀. And why I am in this situation. Although I will not lie to you that I didn't handle this whole thing very well, guys. And I am very sorry about it. I am sorry to the people who are involved in this Ajo because I was very busy. I was too busy focusing on somebody's life that I'm living my own life outside. She was so busy focusing on Iyabo Ojo's life and neglecting her own life. She was busy
carry, you must watch Arizo ni o, and oúnjẹ gbèsè àjọ. Is that what she's saying? Iyabo has told you, kò wọ́n yín iṣẹ́ ẹ lọ wá ṣe. So you were so busy that you were neglecting your own job. Ṣó possible kìíní mo busy mi ò lọ bí iṣẹ́ látàárọ̀ tó pé mo wá fẹ́ ṣèké. Ní ìwà mọ̀ pé máa rí kọ́bọ̀ nínú èké yìí o. Ṣé ó possible? Kẹ́ imagine nǹkan tí bèbí yìí sọ. Ṣé kó tí ń dá lórí Ìyábọ̀ nsìn? Àṣẹ̀bẹ̀rẹ̀ ni. Ìyábọ̀, wọ́n ní wọ́n làwọn ń tẹ̀lé làwọn ò ṣe rántí owó àjọ. I was very busy. My mind and everything about me was busy to the extent that I am not even monitoring my own life. I was very focused on the progress of other person's life because of the love I have. And this love was taking a lot for me that I actually forgot that I am hurting people. When these people was trying to reach out to me to let Ẹjọ́ nítorí ibi tí ọmọ yìí tó neglect life èdè kò ń jẹ́ kí ọkọ ẹ̀ dóhùn nǹkan tó ń try láti sọ nìyẹn. Ó ní I was so busy that I neglected myself. I neglected Oko and Iyabo was dokoyin. You were not dokoyin. O dẹ̀ neglect gbogbo ìgbésí ayé ẹ̀. Iṣẹ́ ò ṣe. Ara ẹ̀ ò tọ́jú ara ẹ̀ mọ́. O wá rí ọ̀hún tó pò ń tẹ̀lé Iyabo. Iyabo send you message. Okay. To get an info for me, I would have begged them. I would have arranged for a call for them to know that they will collect their money when their job finishes. But I didn't do that. Instead of me to do that, I was ignoring their call. And on the time I would talk, I would just tell them nonchalantly, please leave me alone. When their job finishes, you collect your money. Stop reporting me. When they report me, I will like, stop reporting me to people. If you are reporting me like this, it means you don't want to collect your money. These are the places I got it wrong. And I am very sorry. Please watch this video to the end. I am begging the name of God. Mo tún àti wò tó the end. Kí ló tún wá kù ńbẹ̀? Àti wò tó the end. Ẹ jẹ́ bá mi bèrè kí ló tún kù? Watch this video to the àti wò tó the end. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ bá mi bèrè lọ́wọ́ mo tún. Watch this video to the end. Ó ti tán. That's the end yo. Àti Àjọkẹ́ ẹjọ́ ẹ bá mi bọ́mọ àlẹ́ ara ẹjọ́ má bínú máa pé ọ̀rọ̀ yẹn bí àmì òṣè sọ. Ṣé kò gba owó àrísò tó lọ ṣe? Iyabo said she paid them, if not small, kì í ṣe owó kékeré. And number two, òun gba àjọ, but ìgbà tó ń gba àjọ, táwọn èèyàn dáwó sínú àkáǹtì ẹ̀, ignore owó. Kò busy ìgbà yẹn. But ìgbà tó jẹ́ wọ́n gbèsè tó lọ gba lẹ́ẹ̀mí tó furnish lẹ́ẹ̀mí to the extent do you call them ẹni tó ń tarun pé kó máa fún ẹ nírun ẹni tó bá fẹ́ bá Ìyábọ̀ sọ̀rọ̀ wá kó fún ẹ ní bone straight mẹ́ta èmi ni mo ní àṣẹ lórí Ìyábọ̀ tí mo bá sọ nígbà yìí ní Ìyábọ̀ máa sọ nǹkan tí Ìyábọ̀ sọ bí ni mò ń sọ you forgot to do all this nígbà tí o gba owó àwọn ọmọlọ́mọ sí àkáǹtì wọn tí aláàtì ń dún gbara ignore owó yẹn pé I forgot to acknowledge whatever you paid to my account but because you refuse to pay them now you are now twisted you started twisting the word pé are you okay. Ẹgbẹ́ ó ti dá lórí Ìyábọ̀ òun neglect ilé ayé òun follow èèyàn because of nǹkan tó dáwọn èèyàn ń sọ nìyí o wípé Ìyábọ̀ wá disclaimer ó mọ̀ọ́mọ̀ ń sọ pé ìtorí Ìyábọ̀ lòun ṣe gbàgbé àwọn tóun jẹ lájọ ṣé láwọn ọmọ aláìmoore. Àǹtí Àjọkẹ́ she's not the only fan kìnnìkìnnì go and look people one crazy nítorí Tóyìn. Goodness. Àwọn èèyàn tó ń crazy nítorí Tóyìn pé Priscilla all over the world wọ́n ti ń send nǹkan sí Rakim fún birthday fún kínní ìwọ ní kọ́kọ́ ló máa kọ́kọ́ ṣe kínní ṣé ìyẹn lórí kó máa wá tó bá anytime tí ọmọ ìbá wà lórí TikTok you are getting paid from people will be giving you gift because of Iyabo people will be kínní kan wọ́n ti fún ẹ ní lion rí nítorí Iyabo wọ́n ti fún ẹ ní gbogbo ẹ̀rí because people thought you are fighting for Iyabo now you want to put all the blames on her you are crazy. Thank you ẹ ṣé bóyá a ti clear ẹ̀tàn Goodness ó dàpẹ́ irú ẹ̀ṣẹ̀ dé ni àǹtí Ṣeun ti wà ń bí látẹ̀kùn queen ti wà ń bí látẹ̀kùn queen àǹtí Ṣeun ókè ó dàpẹ́ wọ́n ti rẹ̀ di Goodness ẹ̀ sọ̀rọ̀ ẹ kálẹ́ mà ṣe wà ókè. Honestly, and so I'm like, let somebody talk. Okay, ẹ má sọ̀rọ̀ when she started that platform, that motel system, when she started that platform, I was actually part of the platform. Wow. But
Yes. And I think what happened along the line was that I think greediness setting. Our intentions when we first started the platform was actually a good intention. Okay. So can I ask you the objective, Emma Bino, like you are part of the people that started the platform together. What was the objective of that platform? The objective was actually just to promote work. From morning till night, you people will just be promoting the Yabo. Okay. No. Well, I don't live in Nigeria. I don't reside in Nigeria. Okay. But anytime I'm not working, you just sit online, I go there. Okay. You understand? Okay. I won't say I'm part of the people that founded that platform, but